A kú dédé àsìkò yìí, ìgbà yìí yóò tù wá lára láṣẹ Elédùà. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa. Ìròyìn fẹ́lifẹ́li online TV lónìí ti ṣe ọjọ́ Ajé, ọjọ́ 25 oṣù kẹjọ ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Látàrí láti lè jẹ́ kí nǹkan ó rọgbọ, kí ìgbà kó tu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára, kí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí kó tún máa gbẹnu sókè sí i, ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ló ti tẹ ọkọ̀ bàálù létí o lọ sí orílẹ̀-èdè Brazil láti lọ ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ààrẹ tó ń ti àwọn ìṣàkóso orílẹ̀-èdè Brazil, ọ̀nà tí wọn yóò gbà láti lè jẹ́ kí ìbáṣepọ̀ èyí tí ó mú kí nǹkan ó tún máa lọ síwájú láàrin orílẹ̀-èdè méjèèjì náà kó múnádóko sí o. Bẹ́ẹ̀ bá gbàgbé, ọ̀sẹ̀ kan ó lé díẹ̀ sẹ́yìn ni ààrẹ Bọ́lá Tinubu tẹ ọkọ̀ bàálù létí lọ sí orílẹ̀-èdè Japan níbi tó ti ṣe ìpàdé kan èyí tó lọ́rìn pẹ̀lú àwọn ìjọba orílẹ̀-èdè náà. Lẹ́yìn yìí ni ààrẹ Tinubu ló balẹ̀ gùdẹ̀ sí orílẹ̀-èdè Brazil ní ìrọ̀lẹ́ ọjọ́ Àìkú tí ṣe ọjọ́ Sunday, ọjọ́ 24 oṣù kẹjọ ọdún tá a wà nínú rẹ̀ yìí, níbi tí wọ́n ti kí ààrẹ Tinubu káàbọ̀ sí orílẹ̀-èdè náà tó ń ti àwọn ológun tí wọ́n yan fandafanda àti ọ̀pọ̀lọpọ̀ ìlù orin èyí tí wọ́n fi kí Tinubu káàbọ̀ sí orílẹ̀-èdè ọ̀hún nínú ìrìnàjò ọ̀hún tó jẹ́ ìgbà àkọ́kọ́ èyí tí Tinubu yóò lọ sí orílẹ̀-èdè Brazil láti ìgbà tó ti dórí ipò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ìpàdé ọ̀hún tó ṣe pẹ̀lú ààrẹ Lula tí í ṣe ààrẹ orílẹ̀-èdè Brazil náà ni ọ̀nà èyí tí ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ òfurufú tí yóò túbọ̀ máa lọ sí òkè sí, tí gbogbo nǹkan yóò máa ṣẹnu dáadáa fún orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà, ẹ̀ka ètò ọ̀gbìn lábala ohun ọ̀sìn àti àwọn nǹkan yòókù èyí tí ó jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kó múnádóko sí o làwọn nǹkan tí Tinubu tó gbé yẹ̀wò níbi ìpàdé ọ̀hún èyí tí wọ́n ti bẹ̀rẹ̀ láti ìrọ̀lẹ́ àná títí di òní tí ṣe ọjọ́ Ajé Monday. Lákòótán, nínú ọ̀rọ̀ èyí tí Sunday Dáre fi léde, ṣe lálàyé pé gbogbo àwọn ìrìn àjò wọ̀nyí ló dá òun lójú wípé yóò so èso rere o fún gbogbo mùtúmùwà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí Tinubu tó bá darí padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Atiku Abubakar ló ti ní ìbéèrè ní wàábì o, ó ní kò sí ìjà ní mọ́ṣáláṣí, ṣàdúrà ń ṣàmí òun náà ni o, bó sì ti wà ní ṣọ́ọ̀ṣì náà nìyẹn. Atiku Abubakar èyí tó fi ọ̀rọ̀ léde sọ wípé òun ṣetán o láti ṣe ìgbárùkùtì àtìlẹ́yìn fún ọmọye tó bá jáwé olúborí nínú ètò ìbò abẹ́lé o sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC lọ́dún 2026. Ó ní ẹni tí ifá bá ti mú lòun ṣetán láti ṣe ìgbárùkùtì fún o. Ó ní bó sì jẹ́ òun náà ni, ó ní ajẹ́ ipò omi ẹ̀kọ́ náà ni. Atiku Abubakar èyí tó sọ wípé ìlọsíwájú ìrọ̀rùn àti ìgbé ayé ìrọ̀rùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lóhun tó ń bẹ lóòkun àyà òun tóun sì ń wá fún orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́kọ́jọ́ o. Ó ní òun ò lè lajúlẹ̀ kí ogunlọ́gọ̀ àwọn ọmọlẹ̀ yìí kí wọ́n máa kojú ìnira ìṣòro àìríjẹ àìrímu èyí tó ti sọ ọ̀pọ̀lọpọ̀ baálé ilé di aláìmọ́ṣe, tó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé di alágbèrè lójúnà láti lè rí wípé wọ́n rí nǹkan fi sẹ́nu o. Lákòótán, nínú ọ̀rọ̀ Atiku Abubakar, ó ní ètò ìbò abẹ́lé tí yóò wáyé lọ́dún 2026 nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC láti mọ ọmọye tí ó takàngbọ̀n pẹ̀lú àwọn akẹgbẹ́ láti ẹgbẹ́ òṣèlú yòókù sí ipò ààrẹ. Ó ní ẹnikẹ́ni yòówù èyí tó bá jáwé olúborí, òun ṣetán pẹ̀lú ọkàn àti ara láti ná owó náírà o fún àtìlẹ́yìn onítọ̀hún láti lè jẹ́ kí ẹgbẹ́ òṣèlú ADC kí wọ́n jáwé olúborí sí ipò ààrẹ lọ́dún 2027. Ṣé àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá bọ̀ wọ́n ní àgbà kì í bẹ lọ́jà kórí ọmọ tuntun ó wọ̀ o, bẹ́ẹ̀ sì ni
ẹni bá tó ní gbà ńlá ń sátọ̀ lọ. Àwọn àgbàlagbà ní ilẹ̀ Yorùbá èyí tí wọ́n pe ẹgbẹ́ wọn ní ọmọ ẹgbẹ́ ìlọsíwájú Yorùbá, ẹgbẹ́ ìlọsíwájú Yorùbá, àwọn ni wọ́n ti ké sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé tó ń ti akẹgbẹ́ rẹ̀ láti ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Adémọ́lá Adélékè láti tètè gbé ìgbésẹ̀ nítorí wàrà ṣẹṣà bí omi gbígbóná kò ṣe gbọdọ̀ pẹ́ lẹ́nu, èyí tí ọwọ́ náà kò sì gbọdọ̀ pẹ́ o nínú sáà kéèké láti rí wípé aáwọ̀ èyí tó ti ń di ká máa sọ ògúlùtù òkọ̀rọ̀ síra ẹni láàrin àwọn ọba orí adé àgbàlagbà méjì ní ilẹ̀ Yorùbá, Ọọ̀ni tilé Ifẹ̀ ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì tó ń ti Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ eyín ọba Abímbọ́lá Ọ̀wọ́adé Akíìmù lórí àfinijoyè èyí tí wọ́n ní Aláàfin ó sọ fún Ọọ̀ni ilé Ifẹ̀ wípé kò gbọdọ̀ fi ẹnikẹ́ni joyè ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti nílẹ̀ Yorùbá o, èyí tó bá ti ní í ṣe pẹ̀lú oyè èyí tó gbogbo ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ bá gbàgbé ọjọ́ àìkú Sunday tó kọjá níbi ìpàdé kan tó wáyé lẹ́tura nílẹ̀ Ìbàdàn níbi tí Ọọ̀ni ilé Ifẹ̀ ti sọ wípé òun yóò fi gbajúgbajà oníṣòwò kan tí wọ́n pè ní Dọ̀tun Sànúsì o jẹ ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá, èyí tí Aláàfin Ọ̀yọ́ sọ wípé àfàró kí Ọọ̀ni ilé Ifẹ̀ kó dóró já o nítorí pé ó ti ń kọjá àlà rẹ̀, kò ní ẹ̀tọ́ láti fi ẹnikẹ́ni jẹ irú oyè bẹ́ẹ̀, èyí tó fún ní wákàtí 48 48 hours kí Ọọ̀ni ilé Ifẹ̀ kó fi kó ọ̀rọ̀ ẹnu rẹ̀ jẹ. Ṣùgbọ́n Ọọ̀ni ilé Ifẹ̀ ní ọ̀rọ̀ ọ̀hún kò sí èyí tó kan òun o, ariwo ọjà lásán ni Aláàfin ilẹ̀ Ọ̀yọ́ ń pa o, léyìí tí wákàtí 48 ọ̀hún tó tẹnubẹ́po lọ́jọ́ ọjọ́rú ọ̀sẹ̀ èyí tó kọjá yìí. Láti ìgbà náà ní ọ̀pọ̀lọpọ̀ fàákàjà àti àwọn ọ̀rọ̀ èyí tí ò bẹ́ẹ̀ tirẹ̀ tó ti ń jáde o lẹ́nu àwọn orí adé méjèèjì náà. Wàyí o, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá lábẹ́ ẹgbẹ́ wọn èyí tí wọ́n pè ní ẹgbẹ́ ìlọsíwájú Yorùbá, wọ́n ti ké sí gómìnà Ṣèyí Mákindé àti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè láti pe àwọn orí adé náà tó ń ti àwọn àgbààgbà kí wọ́n yanjú ọ̀rọ̀ náà, kí wọ́n sì parí ìjà, kí oníkálukú wọn kí wọ́n máa bára wọn ṣe ní ti ọmọ tìyá, torí wípé ìtìjú ni ó jẹ́ o fún ilẹ̀ Yorùbá láti rírú àwọn èèyàn méjì yìí tí wọ́n jẹ́ àgbà orí adé kí wọ́n máa ta ògúlùtù òkọ̀rọ̀ síra wọn, léyìí tó lè mú ìfàsẹ́yìn bá ilẹ̀ Yorùbá. Ṣe àdúrà tá a máa gbà ní wípé ẹni ikú kan ká má ba rìn, àkóbá àdábá kó má jẹ́ tiwa o, ẹ jẹ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ kí Olúwa kóre jìnnà sí wa. Arákùnrin kan rèé èyí tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun tó ti tẹ̀ látàrí ikú ọ̀rẹ́bìnrin rẹ̀ kan èyí tí wọ́n pè ní Bídèmí Ọmọlè, èyí tó kú sínú iyàrá arákùnrin ọ̀hún tí wọ́n pè ní Yínká o. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣe lálàyé, wọ́n ní Bídèmí Ọmọlè ló dágbére ilé ìjọsìn ìṣọ́ òru ní alẹ́ ọjọ́ Jímọ̀, ṣùgbọ́n tó gba ilé ọ̀rẹ́kùnrin rẹ̀ Yínká lọ o ní agbègbè Ẹ̀sà Òkè ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní kó tó di ojúmọ́ ọjọ́ Sátidé òun ni Bídèmí Ọmọlè ló gbabẹ̀ tó ta tẹ́rù nípa lẹ́yìn tó ní orí kékeré kan ó ń fọ́ ọ̀hún tí wọ́n sì fún ní òògùn lò, èyí tó kú sínú yàrá arákùnrin ọ̀rẹ́kùnrin rẹ̀ Yínká yìí. Lọ́wọ́ kan lójúmọ́ wo ni àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti agbègbè Ẹ̀sà Òkè tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ní ìrántí lọ́wọ́ tó Yínká láti wá ṣàlàyé ohun tó mọ̀ ní ìpa ikú ọ̀rẹ́bìnrin olólùfẹ́ rẹ̀ Bídèmí Ọmọlè o. Àyẹ̀wò ohun tó jẹ àbí ohun tó fa ikú náà ló ti ń lọ lọ́wọ́ nígbà tí Yínká tó ti wà ní àhámọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀
lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pin wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International. ṣé wọ́n ní ayé lọ́jà ọ̀run nílé? Kò sí awáyé má lọ o, bó ti wùn ká pẹ́ láyé tó oníkálukú wa ni ó padà fi ayé sílẹ̀ lọ́jọ́ kan nígbà tí àsìkò oníkálukú bá ti tó. Ọ̀kan gbòógì nínú àwọn àgbà ọ̀jẹ̀ òǹkọrin jùjú lórílẹ̀‐èdè wa Nàìjíríà, bàbá tí wọ́n pè ní Àwùjá Bello, òun mà ló ti dágbére fún ayé o lẹ́ni ọdún 83. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti léde, èyí tí ọ̀kan nínú àwọn ọmọ bàbá náà, Adétúnjí Bello, èyí tó fi ìròyìn ọ̀hún léde o lánàá ṣe lálàyé wípé òpin ọ̀sẹ̀ yìí tó kọjá yìí tí í ṣe ọjọ́ Sátidé, òun ni bàbá náà tí í ṣe bàbá wọn, Àwùjá Bello, òun ló ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọdún 83, 83 years, tí gbogbo ẹbí ará ọ̀rẹ́ tí wọ́n péjú pésẹ̀ síbẹ̀ láti bá bàbá òun yọ̀, tí bàbá náà sì ń jó tó ń yọ̀, léyìí tí ò fún ẹnikẹ́ni lára wípé ọlọ́jọ́ ó ti dé o. Wọ́n ní kí ilẹ̀ àná ó tó mọ̀, òun ni bàbá òun ló dágbére fún ayé lẹ́nu ọdún 83, 83 years, ní gẹ́rẹ́ wákàtí 24 èyí tí ó ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ láyé o. Ọmọ rẹ̀ Adétúnjí Bello, èyí tí ṣe ọmọ olóògbé náà, Àwùjá Bello, ló fi ìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ fún àwọn oníròyìn lásìkò èyí tó ń túfọ̀ ikú bàbá rẹ̀, Àwùjá Bello, èyí tí bàbá òun jẹ́ ọ̀kan nínú àwọn olórin jùjú èyí tó lò gbà ní ọdún 1970 sí ọdún 1980s pẹ̀lú àwọn King Sunny Adé, Ebenezer Obey àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin bíi Délé Abíọ́dún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. Ṣùgbọ́n báyìí Àwùjá Bello, òun ló ti dágbére fún ayé lẹ́ni ọdún 83. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòun míì iléeṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ojú òní tì wá o, wàhálà ìdààmú òní kàn wá. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.